لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. Adá ọpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Atọrọ ìkẹ́ àtìkẹ́ fún Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run ọba àti ọlá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi. Eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ tí a pè àkọlé rẹ̀ ní silsilatun min hayati rasulillahi sallallahu alayhi wa sallam. Ìpele ìdánilẹ́kọ̀ọ́ tí a fi ń ṣàlàyé fún wa nípa ìṣẹ̀mí ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí ni abala kejì rẹ̀. Abala alákọ̀ọ́kọ́ eléyìí tí a bára wa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó lọ, a ṣàlàyé nípa àǹfààní tí a rí níbi kí a mọ ìtàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tí a ti ṣe àǹfààní rẹ̀, tí a ti ṣàlàyé àǹfààní ẹ̀, tí a ṣàlàyé rẹ̀ fún ara wa. Lónìí lágbára Ọlọ́run, ibi tí a ti tẹ̀síwájú ó ní aina ba'atha Allahu Muhammad rasulullah sallallahu alayhi wa sallam. Níbo gan ni Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló ti gbé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, níbo ló ti gbé dìde ní òjíṣẹ́. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó gbé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó gbé dìde ní òjíṣẹ́ ní jaziratu al-arabiya. Jaziratu al-arabiya òun náà ni a mọ̀ sí ardu al-Hijaz. Ardu Hijaz bíi kọ́ńtínẹ́ǹtì kan ni ardu Hijaz jẹ́. Àwọn ìlú tó wà lábẹ́ rẹ̀ pọ̀, nígbà tá a bá sọ wípé Áfíríkà ní ọ̀dọ̀ tiwa. Lára àwọn ìlú tó wà lábẹ́ jaziratu al-arabiya òun ni Yamani wà, Toif wà, Hiro, Shamu, Mecca àti Yethriba. Ìlú míì wà ń bẹ, àmọ́ àwọn ìlú tó gbajúmọ̀ eléyìí tí ó tètè lè wá sí ìrántí wa òun làwọn ìlú yẹn. A rí Yaman, Toif, Hiro, Shamu, Mecca, Yethriba. Yethriba ni Madina. Nígbà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó débẹ̀ ni wọ́n sọ di Madina tu al-Munawwara. Madina náà lórúkọ míì tí ń jẹ́ nínú ìtàn eléyìí tí a mọ̀ padà tí a mọ̀ ṣàlàyé fúnra wa. Nashatul Mecca, bó ní ìlú Mecca sì dìde, àwọn wo lọ́kọ́ tẹ̀ ìlú Mecca, lọ́kọ́ tẹ̀ dó, torí pé a níbàámu sí kí a mọ ìtàn díẹ̀ nípa pé bó ní ìlú Mecca, bó ló ṣe bẹ̀rẹ̀. Àwọn àfáà onítàn tí wọ́n ń sọ ìtàn nípa ìtàn Islam, ẹnu wọn ò kò lórí àwọn tí wọ́n kọ́ tẹ̀ ìlú Mecca, tí wọ́n kọ́ tẹ̀ dó. Apá kan nínú àwọn onítàn wọ́n sọ wípé àwọn ìjọ Jùròhómù ni wọ́n kọ́kọ́ tẹ̀ ìlú náà dó. A rí àwọn apá kan tí wọ́n sọ wípé àwọn ìjọ kan tí í ṣe Àmálíkọ̀ àwọn ni wọ́n kọ́ tẹ̀. A sì rí apá kan tí wọ́n sọ wípé Umu Ismail òní ọkọ́ tẹ̀ nígbà tí Ànábì wa Ibrahim nígbà tí ó gbé wá láti ìlú Palestine látàrí wàhálà tí ń ṣẹlẹ̀, wàhálà ìjà orogún méjì tí ń ṣẹlẹ̀ láàrin Hajaro àti Sárọ̀ tí ṣe ìyálé rẹ̀. Nígbà tí wàhálà ìwà ń ṣẹlẹ̀, ó ní Ọlọ́run ọba àlékè ọlá wá pa láṣẹ wípé kó wá fi ìyàwó rẹ̀ Hajar kó wá fi sí Mecca. Nígbà tí ó fi sí Mecca, ó fi oúnjẹ eléyìí tó jẹ́ pé kò lè tó wọn. Àwọn àtàtàwà náà ti mọ̀ yẹn, oúnjẹ tó lẹ́yìn kò lè tó wọn fún àsìkò tí wọ́n fi lò, ó sì fi wọ́n lẹ̀ ọ́n lọ. Ó ní ìyàwó rẹ̀ Hajara wá bi léèrè pé yá Ibrahim, Allahu amaraka bi hadha, fífa tó fi wálẹ̀ síbi tó jẹ́ pé àwa nìkan la wà ń bì, kò sí ẹnìkan tá a lè máa bá nájú, kò sí ọ̀rẹ́ lẹ́yìn èmi àti ọmọ kékeré tá a wà ń bì, ṣé n tó ṣe sí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ló sì pa ọ́ láṣẹ. Ànábì Ibrahim ní bẹ́ẹ̀ ni. Ó fi jẹ́ pé eléyìí náà yóò máa jẹ́ ìrántí fún àwa tá a bá jẹ́ àwa ọkùnrin. Gbogbo àmọ́ láti tá a bá ń bá àwọn ìyàwó wa lò, ká mọ̀ pé ṣé ń tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tí bó ṣe pa wá láṣẹ òun là ṣe ń bá wọn lò. Bẹ́ẹ̀ náà àwa tá a bá wá jáwọ́ obìnrin náà, ká mọ̀ kí ṣe gbogbo àmọ́ láti tí à ń bá àwọn ọkọ wa lò, ṣé bọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala, ṣé bọ́lọ́run ọba àlékè ọlá ṣe pa wá láṣẹ. Nítorí pé Ọlọ́run ọba àlékè ọlá ó bi wá léèrè, bí ó ṣe bi ọkọ léèrè bẹ́ẹ̀ náà ni yóò bi ìyàwó léèrè. Eléyìí ni ìyàwó Ànábì Ibrahim sọ fún wípé fífa tó fi wálẹ̀ síbí, owó ò lè tó wa, oúnjẹ tó gbé fún wa náà òun náà ò lè tó wa. Ṣé Ọlọ́run ló pọ̀ láṣẹ eléyìí tó ń ṣe bí àwọn èèyàn kan, àwọn ìjọ kan eléyìí tó jẹ́ pé wọ́n máa ń lọ láti ìlú kan síbi kan tí wọ́n máa ń ṣe jáde, tó jẹ́ pé àwọn ò mú owó lọ́wọ́ páwọn lọ jáde, wọ́n ò mú owó lọ́wọ́ ní tiwọn, wọ́n àláwọn fẹ́lẹ́ àtàwọn ọmọ àwọn fi wọ́n lẹ̀ tọ́lọ́run. Owó tẹ̀yìn mú lọ́wọ́ ẹ̀yin ẹ kó fẹ́lẹ́ kẹ́yìn wá fi ara ti Ọlọ́run ọba àlékè ọlá. Ọlọ́run bó tó yín, àmọ́ nínú ẹni tó yẹ kéèyàn máa ṣe dáadáa sí òun làwọn ìyàwó àti àwọn ọmọ èèyàn,
òní wọ́n wà. Eléyìí ni ìbéèrè tí Hajara tó bi Ànábì wa Ismail pé fífi wá tó fi wálẹ̀ ń bí tó jẹ́ káwa nìkan yìí sí Ọlọ́run bá àlékè ọlá lọ́pọ̀ láṣẹ tó ṣe yìí. Ànábì Ibrahim ní bẹ́ẹ̀ ni níbẹ̀ l'Ànábì Ibrahim tó fi wá bẹ Ọlọ́run bá àlékè ọlá pé Rabbana inni askantu min dhurriyyati biwadin ghayri dhi dhar'in inda baytikal muharram Rabbana liyuqimus salah faj'al afidatan minan nas tahwi ilayhim warzuqhum minat thamarati la'allahum yashkurun. Ọlọ́run ní Ànábì Ibrahim bẹ ọkọjú sí Ọlọ́run ó ní ìwọ Ọlọ́run inni askantu min dhurriyyati biwadin ghayri dhi dhar'in mo ti fa àwọn fámìlì mi lẹ̀ o mo fi wọ́n sí àyè kan tó jẹ́ pé wọ́n lè gbin nǹkan bẹ́ẹ̀ kò wù torí pé ìdá tí Ọlọ́run ọba àlékè ọlá sí ẹ̀dá ìlú Mẹ́kà kìí ṣe ibi tí wọ́n ti máa ń gbin nǹkan bẹ́ẹ̀ kò wù irúgbìn ibẹ̀ wọ́n ó ṣẹ̀ṣẹ̀ sí àwọn importation kan sí ni kó tó rí pé àwọn irúgbìn ibẹ̀ ó wù ìgbà tọ́lọ́run tiẹ̀ ti ní ká yọ ọ̀làjú báyìí wọ́n ó fi fertilizer sí wọ́n ó fi oríṣiríṣi nǹkan sí tó kìí ṣe ibi tí nǹkan ti máa ń wù òjò bẹ̀ kéré oòrùn bẹ̀ lọ pọ̀ jù kódà tí òjò gan bá rọ̀ àwọn aráàlú gan máa ń dunnú pé adúpẹ́ tí Ọlọ́run bá àlékè ọlá tó bá wa rọ̀ jùlọ ní ọdún yìí ni ó lè jẹ́ pé òjò tí ó rọ̀ láti dìde ọdún kan ó lè má ju òjò bíi ó lè má ju ẹ̀mẹrin ẹ̀bẹ́ márùn àbẹ́ mẹ́ta lọ òjò bẹ̀ kéré gan àmọ́ òòrùn bẹ̀ ò ní ọ̀pọ̀ bó ṣe wà ń bẹ́ẹ̀ ní Mọ́kà bẹ́ẹ̀ náà ló wà ní Mẹdínà ilé ìlànà bí Ibrahim wà bí Ọlọ́run pé inni askantu min dhurriyyati biwadin ghayri dhi dhar'in inda baytikal muharram mo ti fi àwọn fámìlì mi mo ti fi wọ́n lẹ̀ sí àyíká tó jẹ́ pé ghayri dhi dhar'in wọn ò lè gbin nǹkan mẹ́kọ̀ọ́ wò inda baytikal muharram níbi tí ilé rẹ̀ alápọ̀nlé wà Rabbana liyuqimus salah torí tí mo fi wọ́n bẹ̀rẹ̀ pé kí wọ́n lè bá ọmọ jọ́sìn fún Ọlọ́run bá àlékè ọlá faj'al afidatan minan nas tahwi ilayhim wá síbí ní ti gbogbo ẹ̀mí ọ̀fẹ́ mọ́ wá warzuqhum minat thamarati sì rọ̀ wọ́n lọ́rọ̀ kó yẹ kí gbogbo àwọn èso ni wọ́n máa rí la'allahum yashkurun kí wọ́n lè bàjẹ́ tí wọ́n máa dúpẹ́ fún ìwọ Ọlọ́run bá àlékè Ọlọ́run bá gba àdúrà yìí o Ọlọ́run bá àlékè ọlá ọgbà tó gba àdúrà yẹn gbà títí tó fi dé òní ni nígbà táwọn Ànábì Ibrahim tó bẹ Ọlọ́run bá àlékè ọlá tán ni ìyàwó rẹ̀ bá sọ wípé kálọ́ Ọlọ́run bá àlékè ọlá ló ní kó o ṣe ń tó o ṣe ló ní kó o fi wálẹ̀ Ọlọ́run bá náà wà pẹ̀lú wa o ní Ànábì Ibrahim ò ní ọba lọ àmọ́ àwọn àfáà tí wọ́n ń ṣàlàyé ìtàn fún wa wọ́n ní Ànábì Ibrahim ò fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ Ànábì Ibrahim wa máa ń wò wọ́n àmọ́ gbà mélòó lára Ànábì Ibrahim wa wo àwọn fámìlì rẹ̀ tí ó fi sílẹ̀ ní ìlú Mẹ́kà láti Palestine a rí orípa àtàn nígbà tí àwọn àfáà ń wo bó ṣe wà nínú alukuran àti ìtàn tá a rí àti àwọn hadisi tá a rí látọ̀dọ̀ Ànábì wa Muhammad wọ́n ṣe dọ́bùtù ẹ̀mẹrin ó lè jù bẹ́ẹ̀ lọ àmọ́ a ṣe dọ́bùtù ẹ̀mẹrin ìgbà àkọ́kọ́ ó ní ìgbà tí ọmọ tí Ànábì Ibrahim filẹ̀ ti ṣe Ismail ìgbà tọ́mọ yẹn ti dàgbà nígbà tọ́mọ yẹn ti dàgbà ó ti wá fẹ́yàwó nígbà tọ́mọ yẹn wá fẹ́yàwó Ànábì Ibrahim wá bẹ̀wò ìyàwó rẹ̀ ọmọ kò mọ ẹni tó wá ké bàbá ọkọ òun ni ó wá ń bi léèrè pé bóò ní condition yín bì bí ìyàwó òun ṣe bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí tó bòròbòrò nu àtọ̀rọ̀ tó yẹ kí ará àtọ̀ gbọ́ àti condition wá lé o nǹkan o nígbà tí Ànábì Ibrahim ọmọ lọ kò rí Ànábì Ismail ní àsìkò yẹn nígbà tí ọmọ lọ ó wá sọ pé fa awsọ ìlà Ismail an yugayyira utba babihi ó wá sọ àsọtẹ́lẹ̀ fún Ismail wípé sọ fún ọkọ rẹ tó bá dé pé tí mo sọ fún ni pé fèrèsé kí ni fírèmù ẹnu ọ̀nà ilẹ̀kùn rẹ̀ yìí kó dá kó change ẹ̀ nígbà tí ìyàwó ń dé ó sọ fọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ wá sọ pé sórí tó ní change yẹn ìwọ nìyẹn tí ó fà tí ìyàwó yìí fi lọ ọ̀dọ̀ àwọn fámìlì rẹ̀ ni nígbà tó yá ó tún padà fẹ́ ìyàwó mi tó fẹ́ irú nafsu ìbéèrè tó bi aláwọ̀kọ́ léèrè ó tún padà wá kò rí Ànábì Ismail ní ẹlẹ́ẹ̀kejì yẹn náà tó wá náà ńgbà òbí léèrè pé bóò ní condition ìyàwó òun jẹ́ ìyàwó gidi ó jọmọ lúàbí tiẹ̀ ló fi jẹ́ kí gbogbo àwọn obìnrin ká máa tú àṣírí ọkọ wa ta ká máa tú àṣírí ọkọ jẹ́ káwọn ọkùnrin náà ká máa bá àwọn ìyàwó wa lò ní muamala tó dáa kó má jẹ́ pé a fi nǹkan tí ò lè tó wọn lẹ̀ ńgbà bá wa yá àwa náà wà máa fẹ́ láǹgbà tá a bá dé ta ká má ṣe bẹ́ẹ̀ o ká má kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ń wò wá àní kápá káyàn wọn jẹ lónìí àmọ́ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ń wò wá tẹ́nìkọ̀ọ̀kan wa tí a sì ṣèṣirò rẹ̀ nígbà tó wá sọ fún ìyàwó pé bóò ní kọ̀ọ̀dún ìyàwó ni kọ̀ọ̀dún wa dúpẹ́ o agbàfọ́ Ọlọ́run o ọwọ́ aṣọ nígbà tí Ànábì Ibrahim wà mọ́ ọwọ́ ni sọ́fọ́kọ̀ rẹ̀ wípé fa awsọ ìlà Ismail an yuthabbita utba babihi sórí fèrèsé tí ó wà lẹ́nu ọ̀nà rẹ̀ tó jẹ́ fírèmù tó wà lẹ́nu ilẹ̀kùn rẹ̀ yìí fèrèsé tó dáa ni fírèmù tó dáa ni kó tún ṣe kọ́mọ̀jì ọjà nígbà tí kọ́mọ̀jì bàjẹ́ nígbà tí ọkọ rẹ̀ ti ṣe Ànábì Ismail nígbà tó dé ó ṣàlàyé fún un ó ní ìwọ ní fèrèsé náà ó jẹ́ ìrìn ẹlẹ́ẹ̀kejì ìrìn ẹlẹ́ẹ̀kẹta
ó ní ìgbà tí ànábì Ibrahim tó padà wá tó wá wo ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ tó sì bá wọn ìgbà yẹn gangan ó ní Ọlọ́run bá àlékè ọlá paláṣẹ pé kó wá kọ́ Káàbà eléyìí tí ó gbajúmọ̀ lónìí nígbà tí wọ́n sì ń kọ́ Káàbà lọ ní tí wọ́n ń sọ ni wípé Rabbana taqabbal Ọlọ́run bá ní wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Ismail Rabbana taqabbal minna innaka antas sami'ul alim Ọlọ́run bá àlékè ọlá nígbà tí Ibrahim àti Ismail nígbà tí wọ́n ń kọ́ ilé náà ní tí wọ́n ń sọ ni pé Rabbana taqabbal minna Ọlọ́run bá gbà lọ́wọ́ wa o innaka antas sami'ul alim wọ́n lọ́ba tó ọmọ ń gbọ́ tó sì nímọ̀ nípa gbogbo nǹkan Ọlọ́run bá àlékè ọlá sọ ilé fún wa ní Suratul Baqara ìgbà míì tí ànábì wa Ibrahim tó tún wá wo àwọn fámìlì rẹ̀ ó ní ìgbà ẹlẹ́ẹ̀kẹrin ó ní ìgbà tí Ọlọ́run bá àlékè ọlá paláṣẹ tí ó rí lójú oorun rẹ̀ pé òun ń dú ànábì wa Ismail ó ní Ọlọ́run bá àlékè ọlá ní nínú Suratul Safat Ọlọ́run bá ní falamma balaga ma'u sa'ya nígbà tí ànábì Ismail tí ó dàgbà tí bàbá lè máa mú lọ tó ti tó ẹni tó dàgbà tí bàbá lè máa rò pé mo ti lọ́mọ ó wá sọ yìí pé inni ara fi manamik an adbahuk wọ́n máa rí lójú ràn mí wípé mo ń dú ọ fanzur madha tara kí ni tó orí sí nǹkan tí mo rí kí ni tí ọmọ rẹ̀ wí ọmọ rẹ̀ ní if'al ma tu'mar ní tí wọ́n bá pa ọ́ láṣẹ ni kó o ṣe o satajiduni insha Allah minas sabirin ó rí mi lẹ́yìn tí ó jẹ́ onísùúrù báyìí ni ànábì Ọlọ́run bá àlékè ọlá ó fi àgbò tẹ́ bá a ṣe mọ̀ yẹn ó fi jìrọ̀ ànábì wa Ismail eléyìí ni bí ànábì Ismail ṣe wà nílùú Mẹ́kà tó fi jẹ́ wípé ànábì Ismail fẹ́yàwó ó bímọ tí ó bẹ̀rẹ̀ sí ní àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ilẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló ti jáde eléyìí ni bí ìtàn Mẹ́kà ṣe bẹ̀rẹ̀ ní ṣókí bóò ni Madina ṣe bẹ̀rẹ̀ Madina ni ìlú Yẹ́fíríbà ni Madina ń jẹ́ nígbà tí ànábì sallallahu alayhi wa sallam nígbà tí ó débẹ̀ ó ní wọ́n change ẹ̀ sí Madinatu al-Munawwara Ọlọ́run bá àlékè ọlá sọ̀rọ̀ yìí ó dárúkọ ìlú yìí ó dá ọkọ̀ ẹ̀ nígbà nínú Suratul Azab nígbà tí ń sọ̀rọ̀ ogun Azabi tí gbogbo àwọn kèfèrí ayé tí a padà ṣàlàyé ẹ̀ fún wa nígbà tí gbogbo àwọn kèfèrí ayé pawọ́pọ̀ lórí Islam Ọlọ́run bá àlékè ọlá ó ṣàlàyé fún wa ibi tí a ti dúró ní pẹ̀lú àánú Ọlọ́run bá àlékè ọlá